èmi ni mo tún mú yes bí mo tún ṣe lọ sí Jerusalem ni obìnrin yẹn wá sọ̀rọ̀ kan jọ yẹn Salara ẹ máa ń gbọ́n tó sọ fún máníjà ó ní máníjà ló sọ fún mi o ó ní màmá ní ọmọ yìí tó bá tútù di next time ta fẹ́ ṣe ballot ẹ gbọ́dọ̀ jẹ́ ó wọlé nítorí mo mọ̀ fóun ló tún máa mọ̀ mo ní ìhè orí ọ̀fẹ́ ni so bí wẹ́rẹ́ bó ṣe wọlé ni bó ṣe wọlé gangan ni. mo wá fẹ́ lè gbà ládùúrà fún gbogbo ojú tó ń wò mí àti gbogbo ibi tó ń gbọ́ mi pátápátá pé gbogbo nǹkan kí nǹkan tí ìbáwò ká máa là kọjá Ọlọ́run á dẹ̀ tán ìṣòro náà ní wẹ́rẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè Jésù. So àwo yìí báwo la ṣe lè ríra àti wípé àwọn wo ló ẹ má dárúkọ àwọn tó ń tà kó má lọ dàbí ìpolówó fún wọn. àti ẹ máa sọ̀rọ̀ torí kò sẹ́ni tó ń tà kankan Salara àwa náà là ń tà fúnra wa. tòkà ṣàṣọ wípé lọ́rọ̀ kan pé ẹ̀ ń wá mákẹ́tà fún wẹ́rẹ́ gbogbo èèyàn ojú tó ń wò mí nínú ilé òun lẹ ti gbọ́ yẹn lẹ́nu sísà Bọ́lá sísà mi ń wá promota wọ́n wá mákẹ́tà gidi tó máa gbé iṣẹ́ wẹ́rẹ́ yìí tó máa gbé jáde ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú orin wẹ́rẹ́. èmi àti nítorí pé olórin ni ti Salara àjọ máa ṣiṣẹ́ yẹn ni àjọ máa ṣe pọ̀ ni. èmi gan fẹ́ yin Ọlọ́run máa yin Ọlọ́run. Jesus is good to me, oh. He dey do me well, oh. Na so wonder he dey do, oh. Ọlọ́run ayọ̀. Jesus is good to me, oh. He dey do me well, oh. Na so wonder he dey do, oh. Ọlọ́run ayọ̀. Ó yá àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa, o. Wẹ́rẹ́, wẹ́rẹ́. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa, o. Wẹ́rẹ́, wẹ́rẹ́. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa, wẹ́rẹ́, wẹ́rẹ́. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa, o, wẹ́rẹ́, wẹ́rẹ́. Ó yá àṣewẹ́rẹ́ níṣẹ́ Jésù mi, wẹ́rẹ́, wẹ́rẹ́. Wẹ́rẹ́, wẹ́rẹ́ níṣẹ́ Jésù mi, wẹ́rẹ́, wẹ́rẹ́. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa, wẹ́rẹ́, wẹ́rẹ́. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa, o, wẹ́rẹ́. Ọba tí mo pè tó ń jẹ́. Ọba tí mo pè tó ń jẹ́. Bí n tí ì rí ẹ̀dá kankan tó pe Ọlọ́run tí Ọlọ́run ò gbọ́. Àyàfi tó o bá ti fi inú kan pè é. Tó bá ti fi inú kan ọkàn kan tó fi pe Ọlọ́run. Kò sí ní bàbá mi á gbọ́. Ọlọ́run á dẹ̀ gbà. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé sísá Bọ́lá Ọláyẹmí rèé mo fà wọ́n lé yín lọ́wọ́ ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti Ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo èrò yín sí gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè sí dáadáa Ọlọ́run á máa mú ṣẹ. Ẹni tó bá tẹ̀ ní ká sọ ọ́ pé a fẹ́ pè yín ṣé máa ń lọ sáwọn churches fún ministration káàkiri. kò síbi tá a kì í dé òsì Salara. ìgbéyàwó ńkọ́. kò síbi tá a kì í dé. òkú àgbà ńkọ́. àwa ń bẹ̀. birthday ńkọ́. àwa ń bẹ̀. graduation ńkọ́. àwa ń bẹ̀. ceremony ńkọ́. àwa ń bẹ̀. afẹ́wé ọkọ̀ tuntun ńkọ́. àwa ń bẹ̀. ilé ńkọ́. ẹ pè wẹ́rẹ́. tó wọ́n ní ká ẹ pè wẹ́ àǹtí wẹ́rẹ́ o wọ́n ní kó bá nǹkan kí nǹkan tẹ̀ bá ń ṣe ẹ ṣáà pè wọ́n pé àwọn máa jẹ yín wọ́n máa dá yín lóhùn ní 9 10 sísà mi nọ́mbà wo ní gbogbo àwọn olólùfẹ́ mi lè pè yín sí nọ́mbà wo náà fi lè bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ máa gbé tí o kì í ṣe pé pa yín ló máa gbé o. ok direct line mi bí sísá Salara ṣe sọ wípé tẹ́ máa pè. tẹ́ máa gbé wọ́n ti lọ́kọ ẹ mọ́ pé wọ́n ló ru o ẹ dákun o. ilé gan ti kún ilé ti kún. ó yá nọ́mbà wo. 080 55 72 15 78. lẹ́ẹ̀kan. 080 55 72 15 78. fún àǹfààní àwọn tó ń sáré lọ mú kálámù ẹ wá bá ń pè lẹ́ẹ̀kan sí péré. 080 55 72 15 78. ṣé wà lórí Facebook. bẹ́ẹ̀ni ma. ok ẹ̀yin gbogbo ẹ̀yin kí lorúkọ yín lórí Facebook. Bọ́lá Ọláyẹmí. Instagram ńkọ́. àwọn ọláìdí gbọ́ jíjẹ. tó wẹ́rẹ́ lélẹ́yìí gbogbo ẹ̀yin ojú tó ń tẹ̀ ń wò mí nínú ilé ẹ bá mi bá wọn rà á ẹ pè sísá Ọláyẹmí ẹ pè wọ́n sí church fún any program tẹ́ bá ṣe àwọn máa ń yin Ọlọ́run wọ́n máa ń fi tọkàntọkàn yin Ọlọ́run nǹkan tó bá lè fà á káwọn máa yin Ọlọ́run káwọn fúnra wọn máa rí testimony kò sí kan tó sọ wípé kẹ́yìn náà kẹ́ má pè wọ́n sí ilé ìjọsìn yín kí testimony kó máa gun
orí testimony gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ jẹ́ ká lọ sílé agbára tí mo bá padà dé àtẹ̀mí àti àlejò mi kejì lájọ máa wọlé dé a fẹ́ sọ̀rọ̀ nípa àánú. Ní gbogbo ìgbà ni bàbá yìí máa ń sọ̀rọ̀ wípé àánú ni àwọn rí gbà. Kí là ń pè ní àánú? Báwo ni ẹ̀dá ṣe lè rí àánú gbà ní ọwọ́ Ọlọ́run àti ní ọwọ́ ènìyàn? Ṣé mọ̀ wípé tọ́lọ́run bá fẹ́ rán èèyàn, tọ́lọ́run bá fẹ́ ṣàánú ẹ̀dá, ó máa rán èèyàn sí èèyàn ni. Now, ká bá wá rí aláàánú ìgan, báwo là ṣe ní ṣìwàwù? Gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ jẹ́ ká lọ sílé agbára náà tí mo bá padà dé àtẹ̀mí àti àlejò mi kejì lájọ máa wọlé dé o lónìí. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa.